ọba Allah adá ọpẹ́ ní ẹ̀kan sí àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin. Ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ọpẹ́ yẹ, ọba tó gbé kalẹ̀ márùn gbésí ayé, òru ọ̀sán tí wọ́n máa gba sẹ́sẹ́ fúnra wọn, bóòrù bá lọ ọ̀sán dé, bọ́sàn bá lọ òru dé, òru á dé. Ọlọ́run gbélé kalẹ̀ fẹ́ni bá fẹ́ rántí Ọlọ́run tó fẹ́ dúpẹ́ fọ́lọ́run. Ọba yìí ó sì lè látara bẹ́ẹ̀ láàmà ka ọjọ́, látara bẹ́ẹ̀ láàmà ka oṣù, látara bẹ́ẹ̀ láàmà ka ọdún, látara bẹ́ẹ̀ láàmà ka ìgbà. Ètò Ọlọ́run ọba nìyẹn. Ọba tó ṣe lè fún wa náà ni ọba kan ṣoṣo tó ní sánmà tó nílẹ̀, tó ní ojú mẹ́nu sánmà àti ilẹ̀ táwọn náà jẹ́ kanú ẹ̀dá Ọlọ́run ọba. Ọba yìí láwáyìn lógo náà là ń dúpẹ́ fún. Olùbátá gbàgbọ́ tọkàntọkàn tá ń gbára lórí gbogbo ṣe wa, ọ̀dọ̀ láti ń wá foríjì àwọn òkúdẹ́ káàtó wa, táà sì ń túbá lọ sí ọ̀dọ̀ ní gbogbo ìgbà. Ètí a máa dánú ẹ̀ṣẹ̀ ò là ń wá lálá foríjì, ètí ìgbàgbéra tó mú wa dánú ẹ̀ṣẹ̀ ò là ń wá lálá foríjì, ètí ìnira tó mú wa dá nínú ẹ̀ṣẹ̀ ò náà là ń wá lálá foríjì. Ẹ̀ṣẹ̀ jáde ẹ̀dá sí wa lọ́run táà ti ẹ̀ mọ̀, ó ń tọ́bà táwọn wá ní àforíjì. Ọlọ́run mọ́sà ìforí gbogbo ẹ̀ṣẹ̀ wa jìn wá. Ọlọ́run kọ́ lá gbóṣù táwọ́sù àforíjì ní Ramadan. Gbogbo tí ń jẹ́ kùdíẹ̀ káàtó wa, Ọlọ́run kó yááfì wa. Kó sí wá ní ẹni mímá, kájáde kó ní oṣù yìí lẹ́yìn tọ́nà bá ti foríjì. Kájáde kó ní oṣù lẹ́yìn tọ́nà bá ti tẹ́wọ́ gba iṣẹ́ rẹ̀. Mọ́sà ìṣẹ́bẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run bá yìí, òun làwọn ń sáré gbogbo tí jẹ́ aburú. Kó làwà ń bẹ̀, aburú ẹ̀mí, aburú ṣe kọ́ làwà ń bẹ̀. Aburú ọmọ ẹ̀dẹ́ kọ́ làwà ń bẹ̀. Aburú gbogbo nǹkan tí ń ṣe ní ṣùtá, àbí Ọlọ́run kọ́ làwà ń bẹ̀. Ẹ̀rí. Ọba yìí, ẹni ọba fi mọ̀nà náà máa jẹ́ ni mọ̀nà. Ọba yìí ẹni ọba sọnù kò sẹ́tò fi mọ̀nà láíláí. A dúpẹ́ fún Ọlọ́run tí ọ̀sán àti òfin àmọ̀nà. Kọ́lọ̀ wá ṣe àlékún ọ̀nà mọ́ wa, ó sì mẹ́sẹ̀ wá dúró lójú ọ̀nà gẹ́gẹ́ bá sì máa ń tọrọ lẹ́ẹ̀mẹ́tàlélógún lójoojúmọ́ kí tanyanya. Ihdina siratal mustaqim, siratal ladhina an'amta alayhim, ghayril maghdubi alayhim waladdallin. Imam Qurtubi ó ní à ń sọ fún Ọlọ́run kó ṣàlékún mọ̀nà wa, à ń sọ fún Ọlọ́run kó Ọlọ́run mẹ́sẹ̀ wá lójú ọ̀nà ká má yẹ gẹ̀rẹ̀. Ọlọ́mọsà ìsìnbẹ̀ fún wa. Àwọn ajẹ́rìí pé ní sánmà àti ilẹ̀ ọba ẹ̀yọ̀kan ní kò ní ológun ọlọ́ba kan. Ajẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Abdullah, ẹ̀rọ ọlọ́ba aláàní, wa rasuluhu, òjíṣẹ́ rẹ̀ ní ẹ̀rí, wa safiyuhu, ẹni ẹ̀sà rẹ̀ ní, wa habibuhu, olólùfẹ́ ní, wa aminu ala wahyihi, ó tó jẹ́ ẹ̀ntọ́nà bá fọkàn balẹ̀ sí lórí iṣẹ́ tọ́nà bá fi rán. Ẹ̀rí. Ọlọ́wọ́ ara Ànábì ń sẹ́ pẹ̀lú ọ̀nà mà tí í ṣe Al-Qur'an Karim àti ẹ̀sìn òdodo ní aláàánú sí gbogbo ayé. Gbogbo ẹ̀pátá ló bá rán Ànábì sí, ó sì máa jẹ́ àwíjàre lórí gbogbo ọmọ ẹ̀dẹ́yàn tí ó bá gbà tí Ọlọ́run bá Allah bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún Ànábì Muhammad. Ẹrú rẹ̀ ní ṣe, iṣẹ́ rẹ̀ ní ṣe, ìrọ̀ Ọlọ́run, gbogbo àwọn Ànábì Ọlọ́run tí wọ́n jíṣẹ́ Ọlọ́run síwájú Ànábì bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún wọn. Gbogbo àwọn ará ilé Ànábì pátápátá bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún wọn. Gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, lólórí lọ́mọlẹ́yìn, ọmọ yòǹkà wọn bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún wọn. Gbogbo wọn jáwá tẹ̀lé wọn lórí dáadáa bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún wọn títí tó fi di ọjọ́ ẹ̀san. Àwa ń bẹ̀rẹ̀ Ọlọ́run, àwa náà rèé ọmọlẹ́yìn Ànábì la ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ bá wa náà. Àwọn àrọ́mọdá ogun wa bá ní ṣe ìkẹ́ ìgẹ̀rẹ́ fún. Lẹ́nu ní ibi tá a fẹ́ yẹ̀wò, òun náà ni waqfatun ma intihai shahr Ramadan mubarak wal khuruj minhu.
afẹ́yẹ̀wò bó láṣẹ parí Ramadan, bó láṣẹ jáde kó ní Ramadan. Tẹ́ẹ̀bá gbàgbé ń gbà fẹ́ wọ́n Ramadan, akọ alẹ́kọ̀ọ́ lórí mímbàrí báwo láṣẹ wọ́n Ramadan ní ìbámu ìlànà Nábì Muhammad sallallahu alaihi wasallam àti ìbámu àgbọ́yé àwọn sàábé ẹ̀rì àti àwọn sálàfù sọ́lẹ̀, àwọn ẹni tó ti lọ àti àmà bóò láti bẹ̀rẹ̀ Ramadan tí ó fi dá. Alhamdulillah, ọlọ́ngbà wà láàyè akáwọn ẹ̀kọ́ a sì gbẹ̀jú láti múlò. A bẹ̀rẹ̀ Ramadan bó ṣe tọ́ bó ṣe yẹ. A fẹ́ jáde kó nù Ramadan báyìí. Bóò ni mùsùlùmí jáde kó nù Ramadan ní bó ṣe tọ́ bó ṣe yẹ, yàtọ̀ sí ìfẹ́ ẹnu, yàtọ̀ sí agídí ọkàn, yàtọ̀ sí àìmọ̀kan, yàtọ̀ sí ìfẹ́ da àyíkárú tí ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní, tó wá dàbí ìgbà táwọn mùsùlùmí ní àkọsílẹ̀, bí ìgbà táà nílànà. Ẹwà rẹ̀ ló mí ákàwò sùn á sì lánú gbàgà á ti lẹ́gbẹ̀ẹ́ a ní ẹmọ ọ̀ràn ẹ̀rẹ̀ hádàjá ẹ̀mọ̀kan náà ń pèrú ẹ̀rẹ̀ àfi gàbáwà ìwà fọ́nufọ́ra ní jẹ́bẹ̀ wọlé náà orí kùkù ní jẹ́bẹ̀. Ọlọ́ọ̀bá àríkọlá ó tọ́ka ta ni a máa tẹ̀lé. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun man kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Ọlọ́run ní kílẹ̀ ń wá kí ńgbà Ànábì tí ń bẹ fún yín, kílẹ̀ tó ń wá lórí gbogbo nǹkan. Ànábì Muhammad ó gba àwẹ̀, ìsáwẹ̀ yọkan ló gbà, ìsáwẹ̀ méjì ló gbà. Àwọn àfẹ́ẹ̀sì Imam Nawawi rahimahullah ó nígbà tí wọ́n ṣe ní ìjẹta àwẹ̀ tánàbí gbà, ó nàbí gbà àwẹ̀ ọdún 9. Kó dàbọ̀ ìkọ́dún kan náà bí má fi gbà ó ti tó wa. Ájì táànsì dè ní Ànábì sáájì lẹ́ẹ̀mejì, ájì kan náà láwọn lòdè ní tọ́sọ pé gbogbo ẹni manasikakum ìtàkùdù ẹni manasikakum, ó ní ẹmúsẹ́ ájì láàrin ní Ànábì. Agágá àdísì Jábìr ló kújù nú àdísì hajj tí mẹ́sọ́ Muslim tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣèwílé lórí ẹ̀ẹ́kà Ànábì sáájì káwàá pé ọwá gbá àwẹ̀ ọdún 9 sallallahu alaihi wasallam àtúnwà nǹkan méjì. Àwẹ̀ ọdún 9 bó ló ṣe bẹ̀rẹ̀, àwẹ̀ ọdún 9 bó ló ṣe parí. Ìyẹn ló yẹ ká máa wá kí torí díẹ̀ ẹ̀yẹ ẹrùsìn Ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ kútùbà. Ó náà ní ọ̀ranyàn ní ká jẹ́ káwọn èèyàn máa pàtàkì ìpayọ̀ Ọlọ́run. Bí Ànábì bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lọ́jọ́ Jímọ̀ ni, lọ́jọ́ ọdún ni, ní àpérò ni, ìtí máa ń tì síwájú ó náà ní taqwa Allah, ìbẹ̀rù Ọlọ́run. Púpọ̀ ó ní kọ́kọ́rọ́ gbogbo nǹkan. Ìlọ́run bá sì fẹ́. Kódà àwẹ̀ wá tá ń gbà yìí lọ́wọ́lọ́wọ́ yìí, tẹ́ bá wò ń gbọ́lọ́ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀. Àwọn àyà àwẹ̀ Quran chapter 2 verse 183 187 nígbàtí ó bẹ̀rẹ̀ àwẹ̀, ó bẹ̀rẹ̀ pẹ̀lú taqwa. Ọlọ́ni yá ayyuhal ladhina amanu, alápẹ́tẹ́ ẹgbẹ̀lọ́wọ́ bá gbọ́, kutiba alaykumus siyam, àṣẹ àwẹ̀ gbígbà tọ́rọ ìyẹn lórí. Kama kutiba alal ladhina min qablikum, tí bá sí lọ́rùn lórí àjá síwájú rí. La'allakum tattaqun, tẹ́lẹ̀ bá páyọ̀ lọ. Wọ́n náà fagi sí la'allakum tattaqun. Ìyẹn ni al-ayatul ula min ayatis siyam. Aya àkọ́kọ́ ni ẹnu aya siyam lọ parí ẹ̀ pẹ̀lú taqwa Allah. Gbogbo mẹ́ parí aya 187 tó jẹ́ last aya. Ọlọ́run ti ń bá lọ. Ọlọ́run ní wala tubashiruhunna wa antum aakifuna bil masajid.
ẹ̀yin mùsùlùmí tó mọ́nà bá ti fẹ́ délẹ̀ ẹ lọ kóra ró sí mọ́sálásí ẹ lọ fara síbẹ̀ ẹ má ní àsopọ̀ pẹ̀lú àyàwó yín o tẹ́ bá ṣe ìtìkáfù ẹ má fara rọra ẹ má fòdìgbòdì pẹ̀lú àyàwó tẹ́ bá ń ṣe ìtìkáfù nínú mọ́sálásí tílíkà hududullah gbogbo tá a kà pé inú àwọn àyàwó ìdí àtàwọn òfin Ọlọ́run ẹnu àlọ́ Ọlọ́run ni ẹ o la taqrabuha ẹ má kọjá ẹ̀rẹ̀ kadhalika yubayyinu Allahu ayatihi linnasi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ wọn Ọlọ́run àmì wọn Ọlọ́run fún ọmọ ẹ̀dẹ́ yẹn la'allahum yattaqun ẹ̀wọ̀n apáyọ̀ náà بدأ الله سبحانه وتعالى آيات الصيام بالتقوى وختمها بالتقوى ọbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá Allah bẹ̀rẹ̀ ayáwẹ̀ pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run ó parí ayáwẹ̀ pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run lórí díẹ̀ ìjẹ́ ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí ayọ́ sọ ìmọ́ọ̀nù ọsọ ìmáàn ẹ̀yin gbàwẹ̀ lọ́kùnrin lóbìnrin ìtọ́lọ̀ bá ń fẹ́ lọ́dọ̀ yín náà ní kí àwẹ̀ tún yí ṣe kó yí gbèsè ayé yí padà kẹ́ nípayọ̀ Ọlọ́run kẹ́ ma máa ṣe Ọlọ́run kẹ́ sì máa ṣe kẹ́ ma máa débi Ọlọ́run kẹ́ sì jìnà sí hadha wal adab al asasi fi fardiyati siyam alaykum ayyuha as-sa'imun wa as-sa'imat ilé náà ni àsùntà àkọ́kọ́ àsùntà ìpìlẹ̀ tó lọ ń fẹ́ látara àwẹ̀ kẹ́ lè gbọ́rọ̀ sọ́lọ́ ọba lẹ́nu gbogbo alámọ̀rí kẹ́ sófin Ọlọ́run máa ṣe Ọlọ́run kẹ́ mọ́ kẹ́ sì máa ṣe mọ́débí Ọlọ́run kẹ́ jìnà sí ẹwà lọ́rẹ̀ mọ́ annakum ilayhi turja'un ọpẹ́ ọya ọ̀dọ̀ ẹ̀lẹ́ padà sí ọ̀dọ̀ ẹ̀lá padà sí gbogbo aláàlọ́ lọ́dọ̀ Yorùbá gan Yorùbá náà gba púpọ̀ wọ́n ní àwáyé kò sí ìrìn àjò láwà gbogbo aládágbájá kú ọlọ́ọ̀bọ̀ dárí kú jẹ nìkan kámọ́wàá máa wú lẹ́nu lásán ká máa múra alẹ̀ mùsùlùmí gidi yas'iddu lil-maut mùsùlùmí ń gbára dìdọjọ́ kú ní àkúmọjọ́ tá ń lọ Ọlọ́run fi hàn wá yọ́kàndé lójijì náà ni àbẹ̀rẹ̀ Ọlọ́run bá lè gọ́lá gbogbo àti àti lọ́nà àwọn èèyàn wa pàdàkù ìbánibẹ̀ wọn àwọn tàà sẹ́kù mọ́ ti mú akún bẹ báyìí àwọn tí wọ́n wà lórí àìsàn àbánigbé wọn dìde àwọn tàà lórí àìsàn àrí Ọlọ́run mọ́dà ìbúlẹ̀ ẹ̀yẹ́ rúsìn Ọlọ́run àlejò Ọlọ́run tó wá bá yín lọ ó fẹ́ kú àti tó lò ti fẹ́ tán ó kù ọjọ́ méjì àbọ́jọ́ kan àbọ́jọ́ méjì ló kù báyìí fún yín táwọn bá jẹ́ 30 ọkọjọ́ méjì táwọn bá jẹ́ 29 ọkọjọ́ kan fòrùsọ̀ ó sì kéré báyìí náà bí àṣà Yorùbá wọ́n ní òrùn tó wà ń ta ọta sọ́sá ẹ̀rẹ̀ bí 48 hours tó kù yìí ìyẹn tó fi lè sáré àsìkò táwọn ẹ̀nà ń pè ní istidrak ma fata tó ti bọ́ kálé pàbá tá a bá devote ara wa fún ọwọ́ 2 days tó kù yìí ìta kò ń bẹ̀ ní ládá òkèrè mi ò ṣeré mo fẹ́ dágbére Ramadan kó tí ń lọ àbẹ́ọ̀dọ̀ ọba àlekẹ́ọlá bó ṣe kù sátà iná yá wà náà tí ó rògbìn rẹ̀ yá wà náà tí ó sọdún ayọ̀ ọdún ìdùnnú mọ́jà fi ìbànújẹ́ sọdún ẹ̀yà ó sì ọlọ́ọ̀bá eré náà jí máa gbẹ̀yìn the last jima Ramadan rẹ̀ jíma mi máa wò káwá tó jàǹfààní ọjọ́ yìí ọjọ́ jíma gbẹ̀yìn Ramadan kàfẹ́ súnmọ́ lọ ẹ̀pọ̀ láforíjì ẹ̀pọ̀ lásàrá tó fà náà bí ẹjẹ́ bá ní kèé sọ́rọ̀ ká ní ọjọ́ òní ọjọ́ tá máa tó sọ́rọ̀ ká fẹ́ ẹwà
rí Ọlọ́run tí ní á bẹ̀rẹ̀ dáadáa agbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu agbọ́rọ̀ sánà bí lọ́nà bá sì bẹ̀rẹ̀ ẹjá parí dáadáa o ìyá máa bẹ̀rẹ̀ nǹkan dára tí ó ní parí ẹ̀ dáadáa bá sì bẹ̀rẹ̀ dáadáa ẹjá parí ẹ̀ dáadáa kódà sí parí àwẹ̀ dáadáa a wo súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rì ara hadisi Abu Hurairah radiyallahu ta'ala anhu ari hadisi Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu ari hadisi Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu ari hadisi Anas ibn Malik radiyallahu ta'ala anhu ari hadisi Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ari hadisi Mama Aisha radiyallahu ta'ala anha gbogbo àwọn tàkàyí àbáwọn náà sàbẹ́ ní àgbà hadisi wà lórọ̀ bó láṣẹ bẹ̀rẹ̀ bó láṣẹ parí tàbá sí ní ìjẹta àwọn hadisi wà lè lórí ó dé díẹ̀ lógójì bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bá ṣe parí àkọ́kọ́ ọlọ́bá kẹ́ ọmọ Ànábì sọ́lá kò lọ ẹ̀sìn wa pọ̀ mọ́ tó lè múnira wá kò sì gbé ẹ̀sìn wa lórí pé àkàn ní a gbọ́dọ̀ mọ̀ ó sì ní tó wà easy tó wà general àgàgà Ramadan ọlẹ̀ mọ̀ sójú ọrùn tí nǹkan kan bá ti ṣe mí lójú mo lè rí wọ́n náà lè rí ọkùnrin lè rí obìnrin lè rí ọmọdé lè rí àgbà lè rí àfá lè rí ẹmà lè rí olówó lè rí ọmọlẹ́yìn lè rí olówó lè rí tálákà lè rí Ọlọ́run lè máa rírí oṣù Ànábì lè máa rírí oṣù ìta bá wá fẹ́ rí àwà ìta bá fẹ́ rí àwà ibi a ti máa ń wà bí a ti máa ń rí gẹ́gẹ́ àjọ́kọ̀ síbi gàgá máa fọ́nù gẹ́gẹ́ máa dánú gbàgbà ẹ̀sìn wọ́n ẹ̀sìn ẹ̀kọ́ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò jókòó tẹ́tẹ́rẹ́ ó láǹfààní àwọn èèyàn ẹ̀mbẹ̀lẹ́gbẹ̀ àná ní ìgbàdá sí wọn sàábí Ànábì ìtànà ìpínlẹ̀ sáyé wọ́n jẹ́ 124,000 ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé mẹ́rìnlélógún ní àbáṣáájì gbẹ̀yìn ìsẹ́gbẹ̀rún wá sọ ìmùsùn tí kò wà léèyàn ni Abubakar Umar Usman Ali abúlábùn masmọ́nà ọjọ́já jókòó ẹjá yẹjọ́ ra wẹ̀ níjò lábẹ́rẹ̀ níjò láparí lérò lágbà náà síbẹ̀ ẹ̀kọ́ lọ́kọ́ àṣàbẹ́ ó sì fún wọn ṣẹ́ṣe ẹ̀rí ọlọ́bàá ń sọ wá ní Suratu Baqara from chapter 2 verse 189 ọlọ́ni yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnasi wal hajji ọlọ́ni àwọn yóò máa bèèrè ànábìlẹ̀ rẹ̀ nípa ìlétésù pa àwọn ìlétésù ọmọ abẹ́lẹ̀ rẹ̀ àwọn kan náà dìde wọn sàbẹ́ wọ́n lọ̀bẹ̀ lọ́dọ̀ ànábì kí ló dé tó súnmọ́ létí níjọ́ àkọ́kọ́ tó bá ti ń lọ yóò máa fẹ̀sìn yóò tó ṣe rìbì ti around yóò tó máa dínkù nítorí àti tínrín láti wà lọ ìbéèrè wọn ni ẹjá bí ẹyẹ ànábìlẹ̀ wọ́n bọ̀ abẹ́ léèrè rẹ̀ ànábì sára ṣùgbọ́n yà rẹ̀ kò sí mẹ́ lọ́dọ̀ ànábì onígbàláyé ni ó rẹ̀ tí èsì látọ̀dọ̀ Ọlọ́run kúl sọ pé hiya mawaqitu linnas agbékalẹ̀ fáwọn èèyàn láti fún àbúmásìkò wal hajj àgàsìkò sí hajj kí túnmọ̀ yẹn ẹ̀kọ́ kanú kó wà fẹ́ẹ̀sì nígbàtà ń sọ àdábù iftar àdábù fatwa àdábù mustafti wal mufti ẹ̀kọ́ láàrin ẹtí ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹtí ọ dáhùn ìbéèrè tí a ń béèrè lọ́wọ́ Ànábì tọ́lọ̀ mi dáhùn ìbéèrè tí a ń béèrè ọ̀sànfàní kankan why
tí ń kéré tí ń tóbi dáhùn béèrè rárá oṣù tẹ́ ń wú yẹn agbékalẹ̀ láti máa fi máa sìnkú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àsìkò ájì ìtọ́lẹ̀ wa mọ́ sójú ọ̀run nù àsìkò láti máa sìnkú tó wá lórí ìtawẹ̀ yọ́n sọ ọ́nà Suratul Baqara náà àyà 185 faman shahida minkum shahra falyasum gbogbo ẹni tí Ramadan bá ti bá láyé nínú ní ìgbà ẹ̀kọ́ gbààwẹ̀ ṣáàrà bẹ̀yẹ ẹgbó fún ní àdùwàlá torípò sọ pé ṣáà Ramadan sunni adẹ́mọ̀ wọ́n sọ bá wọn sàábé sumu li ru'yatihi waftiru li ru'yatihi ẹgbààwẹ̀ látara pé rí oṣù ẹ̀dáwẹ̀ dúró látara pé rí oṣù fàyíngábé alaykum tẹ́bà wá rí nǹkan wà fi riwaya fàyíngúnmà alaykum tẹ́bà wá rí nǹkan nǹkan bá ẹ̀ fàkmílù al-idda ẹ̀ka òǹkà kó pé níbi kó ní fàkmílù Sha'ban 30 ẹ̀kọ́ òǹkà Sha'ban kó pé 30 ẹ̀rí fún Ramadan tó túnmọ̀ sí pé mẹ́rin ẹka òǹkà tẹ́ẹ̀bà rósù náà ní ti Ramadan ẹka òǹkà Ramadan kò pé 30 wọ́n tó rí pé umumu nẹ́sì ó kó Sha'ban sínú Ramadan sínú general text tẹ́ẹ̀bà rí ní 29 Sha'ban ẹka Sha'ban kò pé 30 tẹ́ẹ̀bà rí 29 Ramadan ẹka Ramadan kò pé 30 hadi sunnah Mustafa sallallahu alaihi wasallam súnà Ànábì ni tí ọ̀dọ̀ wà láàmù ẹwà tó wọ àwọn àbá àwọn àgbẹ̀dá kéèsì wọ́n ní àná tó pé fa'in lam yatlu' Ànábì ọ̀tọ̀ pé tí ọ̀bá lé ó lè lẹ́kẹ́ mọ́rí tẹ́ẹ̀bà rí àwọn àdí burúkú lè jẹ máa rí ibi lè jẹ máa rí eruku lè jẹ máa rí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ òpí tí ọ̀bá lé ó lè lè ká ẹ máa rí ẹmọ́dára ilá àwọn ẹ̀bá ti rí ẹka àkọ́kọ́ 30 wọ́n fi riwaya faqduru lahu riwaya mí ni ẹ pé gbogbo fún ẹka kó pé lọ́dọ̀ àwọn kan gbà pé tẹ̀kìdìrì ẹgbà kó ti lé ọ̀dọ́ yìí kú lọ́dọ̀ àwọn apàdùràmbà ní tàbí Ṣàbáàní wọ́n gba 30 straight má sì túnú lọ́dọ̀ àwọn Anábílà tó bá jùmọ́ ulama lọ́dọ̀ Màlìkíyà Ṣàfíyà àti àwọn Ànàfíyà jùmọ́ àwọn gbà ìpé ìtún bá kìtò ní pé bákìmẹ̀lò ìdá sàlàtì ẹ̀pọ̀ kàpọ̀ pé 30 ṣùgbọ́n náà àwọn díẹ̀ náà tàbí ìlànà Ṣàfíyà ibẹ̀ náà ti mú alẹ́ sábìlì fálákì astronomy ma pé bákìtò ẹ̀ka nílànà bí òṣùpá sí ń sùn lójoojúmọ́ bí tí a ti mú yẹ wà ní gbogbo dáhùn sọ yìí síláyàn sàábé rárá àwọn sàábé ọmọ ọ̀rọ̀ astronomy owó lórí àsàábé first generation first 100 years second 100 years ló tó dìde tí ó sì dùn ní wọ́n sì ń fa yẹn lọ bẹ́ẹ̀ká lọ lẹ́nu àti rí ní ìsìnbá ṣe bẹ̀rẹ̀ àrùn ẹ̀bá ṣe parí àrùn àkọ́kọ́ nù awósù níjò láwọ awósù ọdẹ 29 ló pé ẹ̀yin mùsùlùmí káàkiri àgbáyé mùsùlùmí tó bá di ní ọ̀la sátọ̀dé àwẹ̀ tá ń gbà ló pé 29 wọ́n á wọ oṣù káàkiri ayé gbogbo tí bá jẹ́ ayé ọmọ ẹ̀dẹ́ ilé ìta mùsùlùmí wà wọ́n á wọ oṣù káàkiri ọlọ́run ti kí ayé ibi pé ó kéré nínú àwọn mùsùlùmí tí wọ́n àti ní moon society committee ìgbìmọ̀ tí máa ń wúsù
ọ̀tọ̀ nígbà tí ó wo sùn ọkọ́ ní ó kéde ọ̀tọ̀ tó mi ọ̀tọ̀ nígbà tí ó wo sùn wọn àgbọ̀ kéde lẹ́yìn olórí ìlú nínú mùsùlùmí lọ rìpọ́ọ̀tì wọn kéde tàbí ẹ̀tọ́ lórí ìbáyàn wọn kò ní jí àtọ̀ rọ̀sùlìyà agbègbè tàbí ìkéde oṣù síbẹ̀ kí ó má bàa sí bálíbálà kó má sí dàrúdàpọ̀ tó bẹ́ sí àwọn mùsùlùmí ẹ̀sìn ṣọ̀kan ní inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun ọlọ́ ní ìjọ kan náà ni èmi ọ̀nà ọba ẹ̀kọ́ náà ní ìbìnìkẹ́sì for purpose of unity rírí oṣù afẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yóò níbi tó ti wá afẹ́ parí àwẹ̀ lórí tó ti wá kìí ṣe káwá sí kélékèlé ìlú kan ò sì gbọdọ̀ pé méjì dáwọn country of ballad báyìí kí lè yẹ nínú yẹn fẹ́ tó ìlú kan náà ọjọ́ àwẹ̀ wọn ọgbọ̀ yàtọ̀ síra wọn tọ́bọ̀ wá ń sọ nípa àwọn alìbìlá islamiyya àwọn ìlú mùsùlùmí kan wà lọ́sàn kan wà lóru kan wà ní àárọ̀ kùtùkùtù kan wà ní ìdájí gbogbo yẹn ọ̀rọ̀ mìíràn táwọn bá ń fa mara wọn lọ́wọ́ ṣùgbọ́n kókó dábẹ̀rẹ̀ ní pé fáàsì bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú orí oṣù lọ́dẹ̀ 29 Shaban bẹ́ẹ̀ náà la máa ń pa Ramadan pẹ̀lú orí oṣù lọ́dẹ̀ 29 Ramadan kọmù yẹ̀dá níná tó bá rí bẹ́ẹ̀ ọ̀la sátidé 29 Ramadan àtọ́dún ní ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí ilẹ̀ ayé gbàtà bẹ̀rẹ̀ tí Nàìjíríà náà jẹ́ kan Saudi Arabia náà jẹ́ kan àjọba ìpapọ̀ lọ́dún àwọn bí Pakistan Australia àti àwọn àmúlùmí Philippines àwọn obìnrin tó tàà bẹ̀rẹ̀ wọn rúsù bẹ̀rẹ̀ tí wọn yẹ̀bẹ̀ ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ wá ń bẹ níbi oṣù Ramadan àti Shawwal yẹn ni pé ìgbà fẹ́ bẹ̀rẹ̀ Ramadan ìgbàtà fẹ́ parí fíkì kan bẹ lábẹ́ tó nípọn lọ́dọ̀ àwọn àfá òní fíkì òní ṣẹ̀ríà tàbí fẹ́ bẹ̀rẹ̀ Ramadan wọ́n gbà yí pé tẹ́nìkan ṣoṣo ẹnìkan péré tí èso ń kébèkébé tó bá ti rúsù lábẹ̀rẹ̀ àwẹ̀ bí wọ́n fẹ́ parí wọn àgbẹ̀ nìkan àti ní ìsìnyẹ̀ méjì yàtọ̀ nù kí lọ́jọ́ rí bẹ́ẹ̀ ibẹ̀ ìwọnú ẹ̀sìn ó rọrùn ju ìjáde kúrò mẹ́sìn lọ torí òfin tá fi wọlé dẹ̀ òfin tá fi jáde nípọn yàtọ̀ nù ẹ̀rì kí wọ́n tó lè gbà fún pé oṣù Ramadan tán afẹ́ bọ́dí Shawwal alátìlẹ́yìn méjì àwọn àdísì tí a lò pọ̀ ọ̀rọ̀ àdísì a lò ó ní àdísì Abdurrahman bin Zayd bin Khattab tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọjọ́ kan lásìkò ẹ̀ náà tàbí ní wọn irú ọjọ́ ọ̀la tí í ṣe 29 tí wọ́n á retí pé sí Sunday tí ó jáwẹ̀ bí ó jáwẹ̀ àpẹẹrẹ wọ́n ní khataba an-nasu fi yawmi alladhi yushakku fi ó wá ń bá wọn sọ̀rọ̀ ọjọ́ yẹn níjọ́ tó pé nílé jáwẹ̀ lè má jáwẹ̀ a ti parí àwẹ̀ ni àbá ti parí àwẹ̀ ó wá àdírẹ́sì wọn gẹ́gẹ́ àfáàgbà ó ní àtẹ̀tẹ̀ gbọ́ inni jalastu asaba Rasulullahi sallallahu alaihi wasallam ó lẹ́mí pọ̀ bá yín sọ̀rọ̀ yìí mo jókòó pẹ̀lú àwọn sàbí ànábì jalastu jókòó pẹ̀lú wọn wasaltuhum mo sì béèrè lọ́wọ́ wọn lóṣìṣì béèrè ọ̀rọ̀ àwẹ̀ náà ń bẹ́ni mo béèrè lọ́wọ́ wa innahu hadathuni ó sì sọ fún mi pé anna Rasulullah sallallahu alaihi wasallam qala fánà sọ wípé sumu li ru'yatihi ẹ máa gbà látàrí oṣù waftiru li ru'yatihi ẹ sì máa dáwẹ̀ ìlú látàrí oṣù wọ́n ẹ sì máa sọdún látàrí oṣù
ẹ máa fi rí oṣù sọdún ẹ̀rẹ̀ fẹ̀gúnmà alaykum tí ẹ bá wá rí on the 29 náà sọ yẹn fàpílù 30 ẹ̀ka òkà púpọ̀gbọ̀n fàyí ṣáìdá ṣáìdá ẹ̀rẹ̀ fàyí ṣáìdá ṣáìdá táwọn ìmẹ́jì bá tẹ́lẹ̀ jẹ́ ìgbé arọ́sù ẹ̀rẹ̀ fàṣúmù wọ́kírù ẹgbàwẹ̀ dáwẹ̀ dúró wọ́n wá ní gbólóhùn wọ́kírù níbi khuruj ṣáì sọ́ọ̀ òun náà ní ìjáde oṣù àwẹ̀ wàdùkúl ṣáì ṣàwàl àti ìwọlé oṣù ṣàwàl. Àdísì àbánsọ Bukhari nọ́mbà àdísì 1009 òní nọ́mbà àdísì. Àwọn bá ní wà mafhumu hadha al-hadith àgbóyé àdísì yìí òun náà ní ádámù qabuli shahadati wahid ala ru'yati hilal Shawwal. Wọ́n ní ó fi hàn wípé àwọn àfọ́ gbà wọlé pé kẹ́nìkan kí wọ́n gbà rí lóṣù ẹnìkan fún Shawwal àti late mélòó méjì ìyàtọ̀ nínú ìyàtọ̀ wà nínú ìbẹ̀rẹ̀ Ramadan àti Ramadan nígbàfẹ́ wọnú àwẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jáde kó ní ìjọsìn ọ̀rọ̀ bọ̀ ẹ̀rì àdísì mí ó náà ni pé ọwọ́ báyìí pé ikhtalafa an-nasu bi akhir yawm Ramadan wọ́n ní àwọn èèyàn ń fà á mọ́ra wọn lọ the light of Ramadan lásìkò tá à ń sọ wọ́n ń fà á mọ́ra wọn lọ ní lásìkò tá à ń sọ Ànábì sí ń bẹ láyé ẹ máa wò ká máa sọ pé ó lè jóni kò lè jóni ó lè jóni kò lè jóni súnà àwẹ̀ ni ló fi wà ní gbogbo tí àwọn àfẹ́ẹ̀sẹ̀ yóò mú ṣàkí ọjọ́ iyèméjì ó ní on the 30 Shaban on the 30 Ramadan ọjọ́ iyèméjì ni tó ní lè jáwẹ̀ àbí ò ní jáwẹ̀ tó bá àmàbọ́yá àwẹ̀ yẹn 29 lọ jẹ́ àbí 30 kò sí parẹ́nú ẹ̀sìn àwọn aláìmọ̀kan àwọn onífẹ̀ẹ́ ẹnu ni wọ́n fẹ́ parẹ́ shahidatun min shahadil Islam àmì nínú àmì ẹ̀sìn tí ó lè parẹ́ láíláí kò sí tí a fi kí ò tó kún lẹ́ẹ̀kà táwọn àfòlù tìrìtì ó wà ní tòrásùn Islami yóò mú ṣáàkì kẹ́kẹ́ wá jókòó sórí àga kọjá yóò ná kọ́mọ lánàá gbàgbà jẹba ìlàgbà rẹ̀ jẹba ìlàgbà ẹ̀mọ̀kan ní ọ̀yẹ́kẹ́ láwọn ìbá yín sọ̀rọ̀ ẹ̀ ń fi àìmọ̀kan sáyọ wọ́n sì gbà pé ọ̀rọ̀ lẹ́ ń sọ ìjẹ́ ọwá tó ìmọ̀ ìdá ìlẹ̀gbẹ́ jáde síbi kankan àfi kòtò yẹn náà aláàgbà ọlọ́mọsọ akọ́ náà ìmọ̀kan wọ́n ni wọ́n ń fà á orílẹ̀ ìjọjọ́ àwẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rì wọ́n ní fàkọ́dìmà àrọ̀bìyà láwọn lábáwọ́ oko méjì bá jí lábáwọ́ oko méjì wọ́n bá dé arókù ní wọ́n ẹ̀rì fashahida inda Nabi sallallahu alaihi wasallam níbàlọ́dọ̀ Ànábì oríṣìí ọlọ́run wọ́n ní nashhadu billah àfọlọ́bá sẹ́lẹ̀ لعل الهلال خمس عشية nírọ̀lẹ́ àná lókò wà àrósì ó mọ̀ pé bí gẹ́ irú nẹ́sẹ̀ ó díjọ́ Sunday kankan wá dé táàdì gbà pé jọ Sátidé kò sí kíní kò sóṣù táàdì gbà àwọn ọmọ ìsúnú ọ̀lẹ́ Sátidé wọ́n ti bọ́ sí 30 yẹn wá dé nírọ̀lẹ́ àdísì Abu Dawud pé akhirun nahar ní ọ̀rọ̀lẹ́ bí 12 o'clock bí 6 o'clock àti rósù rọ̀lẹ́ àná ó fi hàn pé àwẹ̀tẹ́ ń gbá lọ yìí kò sí Ramadan ń ta mọ́ ẹ̀ fa'amara Rasulullah sallallahu alaihi wasallam ayuftiru
lójú ẹsẹ̀ mi ní pé Bilal ẹ máa kéde kẹ́ẹ̀kù Mádínà kálukọ́ dáwọ̀ ẹ̀dúró ẹ lọ máa jẹun tó ti bá wà lé ní kíláàsì ẹjẹ́ àgbàdé ilẹ̀ wákàtí mẹ́rìnlókù iṣẹ́ tí ò sí ìtàmàdọ̀ sí ẹ̀ ìbádà tó ti tán lóṣẹ̀ alẹ́bìnrin ẹ lọ jẹun kẹ́lùkọ́ jẹun kò sáwẹ̀ mọ́ ìṣẹ́rẹ̀ ti àrọ̀bìyẹ́ pẹ̀lú alábáwọ̀ oko méjì wà yẹ́kùdó ila musallahu wọ́n tó bá di lọ́la ẹlọ́kírò ìdí lọ́la bí ta ti mú fíkè pé tẹ́gbẹ́gbà ta gbó oṣù àsìkò ìdí ti lọ ká tó gbà kan oṣù á jẹun wà ní kídì ìjọ yẹn tó ti dẹ̀yìn àìlá ìdí bada zawal tó ti rí báyìí látó àlékídì máa jọ yẹn á sọ díjọ kejì inú àwọn ìdí tí a fi máa ń kídì ìjọ kejì oníbà àti gbọ̀pẹ́ oṣù àti wá wà lọ́sàn àìlá ti tó alọ̀kìrìn jọ kò sí wà láàmẹ́ kò sáríwó kò sáàmbà ẹni ó lẹ́sẹ̀ ẹwọ bó ṣe sínkù tó kí ló lè ń bí dáṣọ a ní ẹkọ́ rẹ̀ lẹ́sìn ẹjẹ́ òyìn ọlájú ẹ má ní wọn má gbolo ẹtú ayé ilẹ̀ iná ẹ̀dà bẹ̀rẹ̀tì iná ilẹ̀ ilẹ̀ yìí báyìí lọ ẹ̀rì báyìí lẹ́sì parí Ramadan ọdún yẹn pẹ̀lú pé wọ́n jẹun ní ojú ọkì yọ́n sí kẹ́ ní ọ̀kẹ́ bá ṣe parí Ramadan náà tàbáwòsù 29 tàbárí adáwẹ̀dù tàbárí àgbà àpé ọgbọ̀n eléyìí kò náà ni súnà ní sallam ẹ̀rẹ̀ lórí ìdí ẹ̀ ní fi áṣì wáyé pé àwọn àbá tó tírìtì yí pé rúyàtì ìlàlì Shawwal bada and summoners pẹ́tọ́ wáyé pé àwọn ẹ̀wà rí oṣù Shawwal wọ́n gbọ́ pé arúsù lẹ́gbàtẹ́ tí ń gbà wẹ́ lọ pé ta sọ ẹgbẹ́ kò lè rárá àmọ́ pé àwọ̀ sí ìtàmá àsìgbọ́ láti dádó náà nìyẹn bí ìṣeré lò àwọn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sì lóṣìíríṣìí kódà tó pé tá a bá rúsù Shawwal lọ́sàn kọ́ ọ̀pọ̀ mẹ́tọ̀ idha ru'ya hilalu Shawwal naharan pẹ́ lọ́sàn ní wá rúsù ńkọ́ lọ́sàn wá rúsù lẹ́ lọ́sàn àwọn àtórí tìrìtì ẹ̀ náà tó bá náà ló bìdí àti mùsẹ́yìdì lẹ́dọ̀ tó mọ́ Shawkani Majmu' al-Mughni al-Qudam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà bá mẹ́ bàbá Ibn Taymiyyah tí a bá rúsù lọ́sàn kọ́ wọ́n rúsù lọ́sàn àwọn rúsù ẹ̀rì àwọn àfáà jẹ́ àmà ìpé tó wà gbọ́dọ̀ lọ́sàn lábá rúsù fala yafturun àwọn èèyàn gbọ́dọ̀ sínú wọ́n sí gẹ́ni wọ́n gbọ́ sínú sàwárù iya qabla zawal wa ba'da wọ́n rí kí àìlà tó tó mi lẹ́yìn àìlà wọ́n láì jọ́sàn wọ́n sì wo yẹ gẹ́gẹ́ bí Shakik ó ní jẹ́ àná kìtàbù Umar radiyallahu anhu wà náà bí Khanikayn ó níjọ́ kan àwọn aláyì kan ní lẹ́tà Umar bá dé látọ̀dọ̀ Umar ó ní kí ní bá lẹ́tà náà ó ní ìnàlẹ̀ àhílẹ̀ta ba'daha akbar min ba'd ó ní ẹlọ mọ̀ yí pé oṣù ojú ọ̀run tó bá lé a máa tó jùra wọn lọ ohun mi tó nù ìyẹn tó máa dáwà láàrin ọjọ́ karùn-ún ní ẹjọ́ kẹrin ẹjọ́ kẹta ní ó ní Ọlọ́run a máa tó jùra wọn lọ fa idha ra'aytumul hilala naharan tẹ́ bá róṣù lọ́sàn-án fala tuftiru ẹgbọ́n jáwọ́ hatta yashhada shahidan annahuma ra'ayahu bil ams àbíkẹ́ ẹlẹ́rẹ̀ méjì kan rí lánàá kẹrẹ ní ẹlẹ́ méjì àbíkẹ́ rí lánàá
bẹ́ẹ̀ náà ni àdísì Salim bin Abdullah bin Umar ó ní anna nasan ra'u hilal al-fitr nahara ó ní àwọn kan rí oṣù àwẹ̀ lọ́sàn bí kò lè pé ọjọ́ Sunday ní wà rí lọ́sàn ó ní let's go Abdullah bin Umar ó ní fàtàmà Abdullah bin Umar siyamahu ila al-layl ó ní ọgbà àwẹ̀ rẹ̀ ò délẹ̀ ọkọ̀rọ̀ sọ pé láà mi ò ní dáwẹ̀ dó pátá yóra mìírànyẹ́tò yóra bèlè táàkiri bí já máa rí lálẹ́ kárí bí já ti rí ní alẹ́ ìyẹn ni tí àwọn àfà ẹ̀lẹ́ ká mọ̀ eléyìí kò náà ni àwọn bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bá ṣe parí àwẹ̀ nínú àwọn awuyẹ tí wá máa ń bẹ́ẹ̀lẹ̀ ní pé kágbà 29 lọ́dọ̀ Yorùbá níta bá lọ́dọ̀ àgbàlẹ̀mọ́jọ́ tó bá gba 29 wọ́n ní àwẹ̀ ọdún yìí ò pé wọ́n ní àwẹ̀ ọdún yìí kò síkẹ́ ní pé láà àtàjá àìmọ̀kànù 29 tó mọ̀ sí bá àwẹ̀ ò pé anábìsí kọ́ alẹ́kọ̀ọ́ pé innama sharu tis'u wa 20 yawman ó ní tí jẹ́ oṣù lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ 29 ni fala tasumu hatta taraw wala tubtiru hatta taraw ẹgbọ́ bẹ̀rẹ̀ abẹ́kẹ́ rúsù ẹgbọ́ parí abẹ́kẹ́ rúsù torí díẹ̀ 29 bàbá ti gba 29 àwẹ̀ ti pé ìrẹ́ mùsùlùmí olóòtú bá gba 29 àwẹ̀ ti pé Abdullahi Mas'ud radiyallahu ta'ala anhu nígbàdí ń sọ ó ní ma sumtu ma'a nabi sallam 29 akthar mimma sumna 30 ó ní àwẹ̀ tó ń gbà pẹ̀lú ànábì ó ní 29 lọ́pọ̀ ju 30 lọ bẹ́nu Abu Dawud bẹ́nu Tirmidhi ọba tání tí àkẹ́dẹ́gbẹ́ tó fàtọ̀lá àwází ṣẹ́rù Tirmidhi ilé ó sàdá isi bẹ̀rẹ̀ gẹ́dẹ̀ wọ́n wá rí pé ànábì gbà àwẹ̀ ọdún 9 láyé wọ́n wá ní mélòó pé 30 ń bẹ àwọn tí wọ́n sọ pé tó yí ọ̀rọ̀ wọn pọ̀ jù ìpé méjì péré ní 30 akálẹ̀ yóò kẹ́kọ́ ní 30 inú àwẹ̀ ọdún mélòó wọ́n pé tí a bá wà láyé tàbá ìpé ìlànà súnà ànábì ni ìwú ní ọ̀pọ̀ jù náà ìtagbà ẹ̀dá mílọ́n mọ́mù wá rí ó ní ọ̀rọ̀ 29 oṣù 29 ó ní ọlọ́ọ̀bá àlékẹ́ ọlọ́ọ̀bá ara ní ó ní 29 máa tẹ̀léra wọn méjì mẹ́ta Muharram 29 Safar 29 Rabiul Awwal 29 kúrò lè rí bẹ́ẹ̀ torí díẹ̀ ọdún tá a bá gba 29 àwẹ̀ wá sí kíní òpé ìjọba ti gba dáadé wá sí kíní òpé ìjí wọn àkànfẹ́ òun náà ní káwọn kan gbé lérí 29 29 29 29 29 tàbí ká gbé lórí 30 30 30 tọ́gbé yíò oṣù la fi ń bẹ̀rẹ̀ yíò oṣù la fi ń parí àní problem ńgbà arúsù la bẹ̀rẹ̀ ó di 29 arúsù ńgbà arúsù la bẹ̀rẹ̀ ó di 29 arúsù ńgbà arúsù la bẹ̀rẹ̀ ó di 30 arúsù ńgbà arúsù la bẹ̀rẹ̀ 30 arúsù it's problem ilé mùsùlùmí ẹ̀kọ́ ìsìláàmù ní kò fẹ́ lọ́kàn balẹ̀ wọ́n mọ̀ bẹ́kàkì sí sọ ilé o náà ni ẹ̀kọ́ ta fẹ́ kọ́ pẹ̀lú ọ̀pọ̀lọ́dọ̀ Ọlọ́run ní ọ̀la sátidé láàwẹ̀ ọdún ó pé 29 tí àwa ń retí oṣù látọ̀dọ̀ Sultan of Sokoto ẹnu mi ò lẹ́nu mọ́ gbogbo ẹgbẹ́ yọnu sí ẹgbẹ́ pọ̀panu mọ́ lẹ́tọ́ ẹ̀ tàbí yẹ ẹ̀dẹ̀sẹ̀ irú ni ẹgbàtọ̀ kan jẹ́ ni kẹ́nìkan tó máa kéde oṣù lẹ́yìn Sultan ní Nàìjíríà yìí ẹgbẹ́ àwọn èèyàn sọ̀rọ̀ ẹsọ̀ òdodo fáwọn èèyàn wọ́n kẹlẹ́ mẹ́sẹ̀ dáadáa lábá ìláwùjọ kẹsì máa wò wọ́n na Daniel Sultan ló ní àṣẹ oṣù Nàìjíríà yìí ìṣúlọ́dọ̀ ẹni kankan gbogbo ẹjí bá tó ń sọ ọ́ndẹ̀sẹ̀ irú ni kò tẹ́sì sí
ẹlẹ́wọ̀n orí kẹ̀kẹ́ máa bẹ̀sì jẹ́ sultan ní ìkéde oṣù wà lọ́dẹ̀ a sì kí bàbá ṣe mọ́ mọ̀ èkó ọlọ́mbà ìsàlẹ́kùn dára bàbá náà lọ́mbà ìlọ́rẹ̀ bàbá náà bàbá ti gbé kílìpù jáde láti lásìkò wọ́n ní ẹkú palẹ̀mọ́ ọdún ẹ̀yin mùsùlùmí èkó ẹkú palẹ̀mọ́ ọdún àwọn retí ò látọ̀dọ̀ sultan nígbà bẹ̀rẹ̀ bí wọ́n ṣe kéde náà nù torí díẹ̀ tí wọ́n bá jẹ kéde ní alẹ́ ọ̀la pé wọ́n ní àti rósù tó bá di Sunday láti kéde lásọ̀rọ̀ tí wọ́n bá wá rí tí wọ́n bá ká oṣù tó pé ọgbọ̀n tó bá di Monday ìlàsọ̀dọ̀ pẹ̀lú lọ́dọọdọ ọdún náà sì rí ọdún àwẹ̀ wọ́n fẹ́ ká lọ́ra díẹ̀ ká tó kírun àwẹ̀ káwọn tí ó yọ sàkátù fítìrì náà lè ti yọ tó tá bá ti kírun tán ti yọ sàkátù fítìrì kò jí sàkátù fítìrì mọ́ bíláàbùnà àbá ó lẹ́ ń bá yọ sàkátù fítìrì síwájú ká tó kírun kò ní ó jẹ sàkátù àtọwọ́gbà ẹ ń bá yọ lẹ́yìn ìgbà tá a kírun ọkàn sàrà rẹ̀ sọ ni ó má yọ ọkàn tẹ̀ gbèsè ni tó lẹ́ fẹ́ ká lọ ìrun lára lọ́dún àwẹ̀ lẹ́yìn náà sì máa ń jẹun ìyẹn máa ń jẹun kó lè ó yàtọ̀ sọ́dún léyà a máa ń jẹun kó lè gbogbo ilé náà ngbọ́dà wá kíìd láìgbà tí àsìkò ìdùwà bá ti tó láti bí 5:07 lásìkò tá a wà yìí láti lè kí 8 táìlá òfin tó òdìbọ́fẹ̀ ẹmbá ìdíkítẹ̀ súnà ló sí ẹnkíjẹ̀ lágó mẹ́sàn súnà ló sí ẹnkíjẹ̀ lágó mọ́kànlá súnà ló sí káì látàtò tó lẹ́yìn náà sì rẹ̀ ẹgbẹ́ ma sọ àwọn ọ̀rọ̀ ìfún yín ó fọ́ tí wọ́n lẹ́mà gbọ́ ó kà má dágbó ẹ̀rú ọmọ kí omi mímọ́ lọmọ kí ìmọ̀ ní jama ìbá pè kí wọ́n jí wá kí tí bá ní aago méjì àwọ̀ lákìrò wá wà tó níwá tó ní ìsìn a ní ọba mùsùlùmí a ní gómìnà mùsùlùmí a ní pẹ́lẹ̀dì mùsùlùmí aláwọn aláṣẹ ẹ̀sìn tí wọ́n kí ìdí a béèrè ní kábíyèsí ẹmọ ayé ní abẹ́ kájẹ̀kí o ayé wà fún akájẹ̀kí ó fi ń dá àbẹ̀kọ́ pẹ́jù irú ogun ní káàrí ní yídá pẹ̀lú ògbùlọ́dọ̀ọ́dọ́n ẹ̀rì mẹ́bẹ̀ iná ìdájì gọ́fìnà ńkọ́ anájọ pé títí 9 sí 9:30 pírẹsidẹ̀ntì ńkọ́ ó yàtọ̀ àwọ̀ mùrọ̀hát àwọ̀ gbèsè ayé àwọn èèyàn lẹ́yìn láti wà dúgbò ní bẹ̀rẹ̀ máa ń sọ̀rọ̀ anẹ́sẹ̀sọ̀nà mùdínà náà bí ń gbé masáṣí ẹ̀ náà ni ó ti kíìdì láàrin ìlú kanáà kéde ní ìsìn bẹ ẹlòmí ń bẹ Ìkòròdú ń gbé ọmọlẹ̀ kíìdì ní Ọbalẹ́ndé gbogbo ilẹ̀ náà láti mọ̀ àmì ń bẹ wọn ọkọ̀ kẹ́ tó débẹ̀ ní ẹni wọ́n fẹsẹ̀ rí ní gbogbo àwọn nǹkan tí ìsìláàmù bá gbà láàyè má fún tó wọ́n náà sọ pé bẹ́bá ń kíìdì ní láago mẹ́jọ nírun fẹ́kí láago mẹ́sàn ìmọ̀lẹ̀ ti rí gbogbo kàtìkàtì ẹ̀dàkọ̀ gbogbo fíkì Islam láti gbàdùwà bá ti tó tí èdè báyìí látó àwọn ìwòlùsẹ̀ dédé wá ń bẹ̀ àwọn làmbálù rú àwọn irú kálífà àwọn làmbálù gbogbo ilé ní àwọn nǹkan tí a fẹ́ kí a mọ̀ kí a tọrọ àforí ìkọlùkù rẹ̀ síwájú